pé bismillah sí. Muslims should engage in taqiyya and lie to non-Muslim to advance Islam. Ṣé gbọ́ ẹ̀yin tí bẹ̀yàn bá yé taqiyya ní irọ́ pípa wọ́n ní irọ́ pípa nínú Islam ó tọ́ súnà pé ẹ̀tọ́ ni kó o parọ́ kó o fi tàn wọ́n tí wọ́n ń ṣe Muslim kó o fi fà wọ́n wọnú Islam kó o fi gba Islam. So yẹ ká jẹ́ káwọn àlejò wa kan sọ̀rọ̀ mọ́ báwọn èèyàn wá ti ok ó dàpọ̀ alálejò kan Ọláìdé so wọ́n lẹ́sìn òní kan wọ́n ṣe ẹ lè ṣí máìkì yín. So bí kinní ṣe ń lọ ẹ bá wa gbé ọmọ àlè Sultana Sokoto yẹn sí ọmọ àlè olójú bí ojú màálù yẹn Mr. Ọláìdé ẹ lè ṣí máìkì yín. Yes sir, mo wà pẹ̀lú yín sir. Ẹ kálẹ̀. Yes sir. Àwọn nǹkan tó ń kà yẹn ibo lèèyàn ti lè rí kà pé ibo lèèyàn ti lè gẹ́ẹ̀tì àwọn ìwé yẹn. Bẹ́ẹ̀ ni Kùránì wà fún àdìsí dẹ̀ wà fún gbogbo ẹ̀ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tá a máa fún yín. Wúrà o. Tẹ ẹ bá béèrè ní tẹ bá fẹ́ ní tẹ bá yín sọ àwọn máa fi jáde bí ẹni tó lóun ṣe ìsìlámù mọ̀ ń sìn a máa mú jáde fún yín bọ́kọ́ ṣe lùlùyàwó a máa fún yín gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan fáyìn a máa fún yín. Okay sir. Èwo lẹ kọ́kọ́ fẹ́ wò. náà ṣé nǹkan tí bọ́n mo rò wọ́n ní àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí táwọn fẹ́ ṣe. Gbogbo ẹ̀ náà ni so èwo ẹ sọ yìí tẹ bá kọ́kọ́ fẹ́ kó síwájú ká fún yín ibi ìbá ìwọ béèrè a ó sì fi fún wọn. Àwọn ẹni tó bá lóun sí Islam mọ̀. Bẹ́ẹ̀ni. Káàkó fún yín wà nínú kúrò. Ọba lọmọṣẹ́ wà ń bí àti béèrè yín lẹ́ẹ̀kan a ní kẹ́ ṣojú pé torobìnrin tí ó bá ti so ó lè jẹ́ pọ́ busy so ms ẹ bá wa ok ibi tá a kà lẹ́ẹ̀kan yẹn ni ibi ẹ̀wọ̀n ẹ jẹ́ ṣé mo yàn rántí ibẹ̀ yẹn tí ọkùnrin Muslim tí wọ́n bá obìnrin tí ò borí tí ò wọ̀ jáàbù tí ò lo ẹ̀há tó bá fi tipátipá bá a sùn wọ́n ní sèmù nínú ṣẹ̀ríà lọ ẹ ṣe so ms ẹ bá wa ṣí Quran 489 fún Mr. Ọlá ẹ ṣe ẹlẹ́yà wa ọba lọ́mọ. ẹ ṣe sà. 489. àwọn ganu sí máa padà wọ DM yín o pé ẹlẹ́yà ayé ẹwà ó rẹwà fa. Kálárúbáwá àbí gẹ̀ẹ́sì lè máa kà. ẹ má bínú lórí èkó ìgbà tí àwọn ìmáàmù wa fi ka àwọn òfin ìtàn àyìn ìyá wa mo fẹ́ sáré bá sọ kékeré ṣe rí i pé gbogbo òfin yẹn ó fẹ́vọ̀ àwọn ọkùnrin kò fẹ́vọ̀ àwọn obìnrin so ẹ̀yin ìyá wa ẹ jí kẹ́ má sùn kẹ́ say no to this. Tẹ́ẹ̀bà lè ka lárúbáwá ó yẹ ká gẹ̀ẹ́sì yẹn. 1 minute mo bọ̀. Ya ẹ ká gẹ̀ẹ́sì Mr. Ọláìdé màá bá yín tu ní Yorùbá. They wish you would disbelieve as they have. Wọ́n kò bí yàwó nígbàgbọ́ bí wọn ò ṣe gbàgbọ́. So you may all be alike. Ẹ lè jọ rí bákan náà. So do not take them as allies unless. Allah ló ń sọ̀rọ̀ àti Muhammadu ó ní ẹ̀yin Muslim kẹ́ ẹ máa mú àwọn tí wọ́n ń ṣe Muslim lọ́rẹ̀ẹ́ ẹ má bá wọn ṣe o ẹ kà ẹ tẹ̀síwájú. They emigrate in the cause of Allah. Tí wọ́n bá wá padà sójú ọ̀nà Islam tí wọ́n gba ẹ̀sìn Islam ẹ ganu sí ẹni sùúrù ẹ̀jẹ̀ láyé ẹni sùúrù Mr. Ọláìdé tí wọ́n bá wá láwọn ò ṣe Islam dàbí nẹ́tíwọ́ọ̀kì wọn dá o tí wọ́n bá láwọn ò ṣe Islam mọ̀ ẹ pa wọ́n níbikíbi tẹ́ ẹ bá ti bá wọn ṣé bẹ́ẹ̀ yẹn ti yé yín. Ṣó yé yín àbí kò yé yín báyìí? Ó ti yé mi. So òun nìyẹn tẹ́ bá ń ṣe Islam tẹ́ bá lè ṣe mọ́ inú Quran ló wà láàánú kó pa ẹni náà àdìsí ẹ̀dẹ̀ tún wà tátún máa fi hàn yín. Súrà wo lélẹ̀ sá? Suratul Nisa. Suratul Nisa, okay. Quran 489 ẹ lè bẹ̀rẹ̀ láti 88 ẹ bá fẹ́ kó yé yín. So àdìsí wà tá máa tún gbé jáde tó fọwọ́ kún nǹkan tó sọ yìí Sunan Nisa 4059 a máa kà jáde. So ẹ fún wọn ní Sunan Nisa yẹn 4059. Olówó èkó ẹ ṣàlàyé fún ẹni yìí kó yé wọn dáadáa Allah tó lòun dá ayé àti ọ̀run kí ló tó fi tó dẹ̀ pé kí ló jẹ́ pé kò ní àṣẹ láti pa pé ẹni tó lòun ò ṣe ẹ̀sìn òun mọ́ tó yẹ pé ìsìlámù bìlọ́ǹgì sí Allah lóòótọ́
ẹ mọ̀ èmi kàn máa ń imagine lórí àyà yẹn ni pé why tí a. sókè ẹ ṣe. bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú. nẹ́tíwọ́ọ̀kì ń ganu sí ó yẹ ká ẹ ṣe. mi ò mọ lárúbáwá o. no english náà ni english wà ń bẹ ẹ̀ka english yẹn. the messenger of Allah. muhammadu òjíṣẹ́ Allah sọ pé. whoever changes religion. ẹnikẹ́ni tó bá di fẹ̀sìn islam lẹ̀ ẹ pa. so ṣé ẹ̀yẹn ẹ ti yanjú yẹn báyìí sìn. bẹ́ẹ̀ni ẹ lè bá wa tẹ ẹ fún àyín èèyàn. ẹ̀kọ́ rẹ́fẹ̀rẹ̀nsì yẹn sílẹ̀. sẹ́yìn náà rí i pé ẹ̀sìn apààyàn ní ẹ̀sìn islam ilẹ̀kùn kan ló ní ọlọ́run ò lè ní kẹ́ máa pààyàn muhammadu pààyàn gan ẹ jẹ́ dúró ṣé ẹ mọ̀ pé muhammadu pààyàn gan ṣá. ms ẹ lè béèrè lọ́wọ́ wọn díẹ̀ tó bá mọ̀ pa islam kó sọ fún yín ẹ dá bá wọn sọ̀rọ̀ ẹ ṣe. ẹ gbọ́ kí lẹ kí lẹ fẹ́ bí wọ́n àmọ́ kọ́ta fẹ́ ta ni àkọ́kọ́ islam pé muslim ni wọ́n kí ni kí wọ́n mọ̀. kí lẹ mọ̀ pa islam kí ni nǹkan tẹ́ lè sọ. kò sí nǹkan tí mo fẹ́ sọ láàrin èrò tẹwà ń bí yìí o. irú a máa gbọ́ yín náà. ms nìkan ló máa bá yín sọ̀rọ̀ ẹ má ṣe ìyọnu ms ẹ dá bá wọn sọ̀rọ̀. gbogbo nǹkan tẹ́ sọ fún mi bíi ti yé mi pé tí ó bá yé èèyàn mọ́ ń béèrè ni so ó sì ti yé mi kò ní ìdí kí tún mọ́ ṣàlàyé àwọn kàbí kí mọ́ béèrè. ọ̀rà kò sí wàhálà ó sì yé wọn báyìí ó jẹ́ kù sọ́wọ́ wọn. èèyàn tó bá ní sense kò lè gbà yín lákòókò. so ẹ̀yin èèyàn wa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ send request báyìí tó bá dẹ̀ ní nǹkan kan tá a ti kà tẹ́lẹ̀ tí kò yé yín tẹ́ fẹ́ ká ṣàlàyé ẹ send request a máa gbé yín wọlé. ìyá wa Omijé Ẹrọ́lá kí lẹ fẹ́ bá wa sọ. ṣé wà ń bẹ̀. ìfọ̀ èèyàn lè fà lè jò àwọn èèyàn wa náà bí wọ́n bẹ̀rẹ̀ kí wa. hello Mr. Ṣẹ́gun. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ibi tí ẹ sọ pé tí obìnrin bá ṣe ọkọ ẹ̀ pé kọ́nà ẹjọ́ ṣẹlẹ̀ túbẹ̀ ẹ̀ kà fún ẹjọ́ mo lẹ́nìkan tó ń gbọ́ mi báyìí mo dẹ̀ fẹ́ kó fúnra rẹ̀. so ms ẹ ṣí ẹ ti mọ̀ bẹ́ẹ̀. nígbà máa lè rọra ẹgbàá ńlá tó máa fi nà tó bá ṣẹ̀. bí ẹgbàá olùfẹ́ ṣé kò bókù àbí wáyà. torí wọ́n rò pé rọ́là ń pa ni mo ṣe sọ bẹ́ẹ̀. ìjọba lè kà sí wọn létí wọn á gbọ́ fúnra wọn. táyìn náà bá ní fóònù méjì ẹ lè ní káwọn náà wò ń bẹ Quran 4:34 kọ́ ṣe àwa náà máa ṣe tí wọ́n á ń bí adé máa kà bọ̀ káwọn náà ṣe wọ́n fẹ́ wò. Quran 4 Surah An-Nisa verse 34. Quran 4:34 ok. òun la ti fẹ́ kà yìí o. ok. ms ẹ̀ka ti sàlẹ̀ ẹ̀ka ti ẹ̀rọ máa ní fáṣọ oríṣiríṣi ms ms ìsàlẹ̀ náà ti sàyí muslim òun ni ó jẹ́ original version ẹ̀sùn sókè ẹ̀hùn tó kè yẹn là ń rí. Sahih International. Sahih International. Men are in charge of women by right. Àwọn ọkọ ni olórí aya. What Allah has given one over the other and what they spend. Nǹkan tí Allah fi fún wọn àti nǹkan tó ń ná bó ṣe ń tọ́jú ìyàwó wọn. So righteous women are devotedly obedient. Àwọn ìyàwó tó dáa ni àwọn tí wọ́n gbọ́rọ̀ sí ọkọ wọn lẹ́nu. Guarding in the husband in the absence that Allah will have them guard. Tó jẹ́ pé tí ọkọ wọn ò bá sí nílé wọ́n ń dáàbò bo gbogbo nǹkan ọkọ wọn. But those wives from whom you fear arrogance. Àwọn ìyàwó ẹ̀ tó bá rí pé ó ti ń ṣe fílíngifílíngì àbò ń fura sí. First, advise them. Kọ́kọ́ gbà á nímọ̀ràn. Then, if they persist. Tí ó bá tún gbọ́. Then, if they persist. Tí ó bá tún gbọ́. Forsake them in bed. Má bá sùn kó o fórun dùn. And finally. Ìkẹta. Strike them. Kó o lu ìyàwó ẹ̀ o lè fọ́gi mọ́ lórí o lè gúngò o lè ṣaládàá.
But if they obey you once more, àmọ́ tó bá gbọ́ràn sí ẹ lẹ́nu seek no means against them. má ṣe láburú. So ms wá ka àdìsí tó ní tọkọ bá lùyàwó ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ àti ìbéèrè kí ló dé tó ṣe lùyàwó ẹ̀. ká dẹ̀ fi kún ibi tó ti ní tí ọkọ bá ló yá tíyàwó bá lóun ò ṣe àwọn màláìkà máa ṣépè fún tílẹ̀ fi máa mọ́. wọ́n fi kíní yẹn mú àwọn obìnrin so No, Abu wọ́n á lè sọ Dawud wọ́n dẹ̀ mú. 2147. Súnà Abu Dawud la fẹ́ ká yìí. Ṣẹ́ni gbọ́ wa ṣá? ẹ ká lọ. Narrated Umar, Umar ṣàlàyé pé the prophet said, Muhammadu gbé wọn débẹ̀ pé a man will not be asked as to why he beat his wife. tí ọkọ bá lùyàwó rẹ̀ kò sí ẹnikẹ́ni tó lẹ́tọ̀ọ́ àbí tó máa béèrè lọ́wọ́ ẹ̀ kí ló dé tó ṣe lùyàwó rẹ̀ pa. ẹgbẹ́ débẹ̀ ibi tó ti ní tọ́kọ bá ní ó yá lórí ibùsùn ìyàwó ò gbọ́dọ̀ kọrùn tó bá dẹ̀ kọrùn àwọn màláìkà máa gbé ṣépè tílẹ̀ máa fi mọ́. àbùdó gánú sí gánú sí láàláṣìṣe láàkóbá. kò rọra fẹ ọwọ́ ti ẹ̀rẹ̀kẹ́ ìyàwó ẹ̀ ní UK ó lọ ńlẹ̀ ní yọ ẹ̀gànnà. Sahih Muslim ni 1436D. Sahih Muslim 1436D. Abu Huraira ṣàlàyé pé reported that Allah Messenger said, Muhammadu ganu sí pé when a man invites his wife to his bed, tí ọkọ bá pè ìyàwó rẹ̀ máa bọ̀ lórí ibùsùn mo fẹ́ pàpàpà sí pé and she does not come, bí yáyàwó ti lọ bí iṣẹ́ ó wá rẹ̀ bá lè mí ó rẹ̀ mí iṣẹ́ tí mo ṣe gbára ló ń ro mí kò wá kò gbà. and the husband spends the night being angry with her. Muhammadu àtàlà ní tọkọ bá wá sùn lébi tí ó ráyè pàpàpà sùn pé the angels curse her until morning. ṣé ẹ gbọ́ wọn láwọn màláìka máa gbéyàwó yẹn ṣépè tílẹ̀ àfi mọ́. Nínú Islam ẹrú lobìnrin o fún ẹni tí ó bá mọ̀. ms bá wọn tó dà pé Kùránì kan sọ pé àwọn ìyàwó yín wọ́n dàbí oko fún yín kẹ́ ẹ máa wọlé nígbàkúgbà tó bá ń rìn kẹ́ ẹ máa lọ ganu sí. àwọn màlẹ́kà ò níṣẹ́ wọ́n á máa ṣọ́ ìyàwó tí ò bá ọkọ ẹ̀ ṣe wọ́n á máa ṣọ́ káàkiri àdúgbò ẹ rí i pé ìtọ́nijẹ ni màlẹ́kà ò níṣẹ́ kankan tó gbà obìnrin tí ò bá ya ọkọ ẹ̀ sùn ló ń ṣọ́ kiri àdúgbò. ms mọ́kàn sọ ni ẹ lè ká lọ́jọ́ mi so ẹ ká fi bẹ̀rẹ̀ lẹ̀ oríṣiríṣi àwọn ọkùnrin muslim ń gbádùn gan. èmi ti lọ gbé wá nìyẹn Quran 2 verse 2 ms ẹmọ ní mo sọ ni gbogbo àwọn ẹmọ tẹ bá ti lóbìnrin tó gba Islam dáadáa máa kí ni Allah sọ wò ó so ẹmọ tó bá karú àdìsá kàtọ́ ń sè fún ìyàwó rẹ̀ mi bá lè mi gbọ́ nǹkan tó sọ wọn náà màláìka máa gbé sípèsè lẹ́ẹ̀fì máa mú ẹmọ ìyàwó yẹn ò ní choice afọ̀nà ní òkè bá lè mi ẹgbẹ̀yìn ìyá kan máa pàpà wá súpé ni bó dẹ̀ ti ẹyin náà wo Muhammadu àtàlà àlá wà níṣẹ́ méjì. lẹ́yìn sex nínú Islam ẹ̀yẹ́ tẹ́ bá wà wọn àfáà yẹn náà nǹkan bíi sex ló máa ń sọ inú wa máa dùn ni tó bá dẹ̀ ń ta àwọn oògùn wọn tó máa ń tà yẹn náà bíi nǹkan tó máa mú nǹkan dúró dídó yìí ni tẹ́ bá yẹ̀ tó wo reward wọn náà lọ́run kò sí nǹkan kan náà dídó yìí náà ni nonsense religion ni Muhammad to create ẹ̀ ó wá jẹ́ mọ̀ pé Muhammad like fúrọ̀ ẹ mọ iye tí Muhammad bá sùn ni ó yìí dì sọ wípé lójú ogun ẹ má pa àwọn obìnrin ẹ má pa àwọn ọkùnrin àtàwọn tó bá ti bàlágà bọ àwọn obìnrin ẹ má pa àwọn tó rówó wípé táwọn bá ti pa àwọn obìnrin yẹn táwọn bá ti kó wọn lẹ́rú á lè máa rí nǹkan bá sùn ẹ mọ iye àlè tó ní ni iye ìyàwó ẹ̀gbọ́n ò ṣe kà tó kàn ń báyọ̀ sùn lọ ni tó fi lè promise yín ní 72 wives 72 virgin ẹ wá imagine iye tí Muhammadu bá sùn
so ẹ̀yin èèyàn ẹ kàn ní láti jí ni wèrè ló ń ṣe Islam wèrè ẹ gbé àwọn èèyàn wa sókè so Mr. Ṣẹ́gun ẹ ṣé gan so ẹ̀yin èèyàn wa ta tó tún wà ń bẹ̀ ok ẹ kí n wo fídíò kan ẹ sáré play ká gbọ́ àwọn tẹ́ bá ti rí tó bá ń ṣe Islam ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn ènìyàn orí wọn ò pé ní ọ ẹni tó rí ẹ̀ bá pé kò lè ṣe Islam o ẹ̀sìn àwọn apọ̀dà ni ẹ máa gbọ́ eléyìí. Gíní dọ̀nà àti ọ̀dẹ̀. ok ó yẹ kó ti sá lọ báyìí. Islam bá pọ̀lé fún wa. Ẹlẹ́ẹ̀kẹta àpọ́nlé tí Islam tún gbé fóbìnrin òun náà ní ipa ìpè nígbà tí wọ́n fẹ́ lọ jagun Mútátà náà bí sọ fáwọn sàábé tó fẹ́ lọ jagun náà ní ìpè Allah yaqtulu an-nisa wala yahdimu al-manabila wala yaqta'u al-ashja'u. Ibẹ̀ yẹn kọ́kọ́ mo fẹ́ lọ àmọ́ nǹkan àkọ́kọ́ tá náà bí kọ́kọ́ sọ fún wọn ni pé ẹ gbọ́dọ̀ pa àwọn obìnrin o. Ọ̀wọ́ àmọ́ pé Islam bá pọ̀lé fún wa. Àkọ́kọ́ ohun tóbìnrin fẹ́ ṣe ní society tí wọ́n bá sọ pé àníhùn tá fẹ́ ṣe kéde iná máa wá jésì fún wọn ìpè ní tí wọ́n bá láàníhùn tá fẹ́ ṣe wà. Àkọ́kọ́ ohun tóbìnrin fẹ́ ṣe ní society náà ní kíni àtàlí molibasit tóbìnrin bá kọ́ ọmọ àánọkùnmùlà ó máa ń pàṣátọ̀ lára ọmọ ojú kọkùnrin kọ rẹ̀. Àmọ́ báwọn àfáà wa ti máa ń kọ́ wa ní kí o bọ̀ tóbìnrin bá kọ́ ọmọ ó máa ń pàṣátọ̀ lára ọmọ ojú kọkùnrin kọ lọ ó máa ń farabalẹ̀ sọ́mọ lára ó dẹ̀ máa ń yí ọmọ lára ojú kọkùnrin kọ lọ tọkùnrin náà bá kọ́yàn kí ó máa ń yéèyàn àmọ́ tóbìnrin tún máa ń ó tún ṣe kíní ju tọkùnrin lọ. Ohun táwọn obìnrin fẹ́ ṣe ní society nìyẹn kí n tètè wá mú wá sọ́wọ́ ìsàlẹ̀ nínú nǹkan táwọn obìnrin tún fẹ́ ṣe ní society òun ní pé ní kíni àrìn àyàtúlà àṣàṣìyà obìnrin gbọ́dọ̀ jẹ́ foundation fáwọn ọmọ tàbátì ṣó ti yé báyìí nísìnyí gbogbo kò sí nǹkan táwọn obìnrin fẹ́ ṣe. ẹ̀yin èèyàn wa lójú àwọn tó jókòó síbẹ̀ yẹn sìn yìí àtẹ̀yìn tó ń sọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ yẹn sìn lójú ẹ̀ ó ti sọ nǹkan tó make sense àwọn tó jókòó yẹn sìn náà àwọn kan jókòó wọ́n kàn máa jókòó iṣẹ́ tán kàn máa ń ṣe ń bẹ̀ ni kọ́ ṣáà máa wò kọ́ ṣáà máa ṣe Allahu Akbar gbogbo ọpọlọ wọn ti lọ ọpọlọ wọn ò ṣiṣẹ́ rárá ẹgbọ́n nǹkan tó ń sọ pé Islam gbàpọ̀nlé fáwọn obìnrin Islam ló gbàpọ̀nlé fóbìnrin ẹ lọ wo Afghanistan tó ti ń lo sharia now àpọ́nlé wo ló gbé fóbìnrin obìnrin ò lè jáde obìnrin ò lè drive obìnrin ò lè ṣe anything obìnrin ò lè contest obìnrin ò lè ṣiṣẹ́ ní anywhere ilé lẹ gbọ́dọ̀ wà tó bá ṣe wọ́n gbọ́dọ̀ nà ẹ́ ó wá sọ pé Muhammadu nígbà tẹ́ lọ jagun Mútátà ó ní kán má pa àwọn obìnrin ẹ̀dẹ̀ ń lanu ẹ̀dẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ yìí jáde ní pé òjíṣẹ́ yín ó jáde ó lọ jagun lọ pààyàn pa obìnrin yẹn lójú yín báyìí ó ti like ẹ̀yin obìnrin ṣé ẹ mọ̀ pé ó ní kẹ́ má pa obìnrin so that kó lè máa bá yín sùn ni kó lè kó obìnrin lẹ́rú ni ó ní ẹ má pa obìnrin àti àwọn ọmọ kékeré kí nìdí ó fẹ́ kó obìnrin àti ọmọ kékeré lẹ́rú àwọn ọmọ kékeré yẹn á ti pọ̀ Islam yẹn oró yẹn á ti pọ̀ sí wọn nú ẹ wá dúró síbẹ̀ ó borí bó ṣe borí yẹn ó ti bu ọpọlọ ẹ̀ mọ́lẹ̀ wá ń sọ èdè lédè ṣé mo tó bá fẹ́ àfa bó ṣe wà yẹn áyà àti akàtàn yẹn irú ọmọ báyìí ń sìn tí àfa bá sọ áyà yẹn kò sí bó ṣe lè rẹ́ tó ó máa mẹ́yìn fáfá ni torí yẹn máa ní gbọ́n nǹkan tá a lá sọ bí báyìí pé tí bá ló yá lórí ibùsùn tó bá gbà àwọn màláìka ó gbé ẹsẹ̀ pè ní ó ní àbẹ́ẹ̀ ní ànàkùn láì because wọ́n ti ta ló ṣe àwọn ará bíi náà. kò gbọ́dọ̀ sọ pé ó rẹ òun tá àfa bá ti ká áyà yẹn fún ayé wọn ti ta a mẹ́yìn lẹ́ni wọ́n ti kọ́ ọpọlọ àwọn pípù yìí lọ mental slavery yẹn ó tìkì gan irú àwọn eléyìí báyìí sìn yìí in fact àfi Olódùmarè nìkan ló lè rà wọ́n padà sórí bó ṣe wà yìí wọ́n ti bà ọpọlọ ẹ̀jẹ̀ láti kékeré kí ni yẹn ò dẹrùn àwọn àfáà yẹn ò dẹ̀ nífẹ̀ẹ́ kó já torí wọ́n á máa bá sùn so bó ṣe wà yín sìn yìí ó máa ṣe rúkú ni
but as time goes on táwọn tó gbọ́nú ẹ̀sìn yìí bá ti kúrò nígbà táwọn náà tẹ́sìn yẹn tó bá ti di rádaràda already ojú á máa tì wọ́n gbogbo àṣírí yín ti tú náà obìnrin ilé máa mọ̀ pé wọ́n ní ànóbìnrin míì tún máa gbọ́ ibi pé Allah nìkan náà wọ́n á tún máa pé obìnrin tó bá ṣe kíní kan tó bá nà náà ó dà ṣọpọlọ yín ti lọ ni ikọ̀ Allah ibẹ̀ ẹ ti mọ̀ pé Allah ń ṣe Ọlọ́run náà Allah ń ṣe Ọlọ́run náà pé kẹ́ máa lura yín kẹ́ máa gbógun ti àwọn èèyàn kẹ́ máa jà irú àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí báyìí ẹ gbọ́dọ̀ ṣẹ̀ wọ́n wọn ò lè dáríjì yín torí ẹ̀sìn yẹn ẹ̀wọ̀n pókùtà ló ń sin ẹ̀dẹ̀ pókùtà le orísìn tí mo fẹ́ kẹ́yìn èèyàn máa fura nìyẹn orísìn tí àwọn mùsùlùmí tí ọkàn wọn fi máa ń le ìdí ni pé òkúta ni wọ́n ń sìn òkúta ló ń forí balẹ̀ fún Allah yẹn òkúta ní ṣìgìdì ní so ọkàn wọn máa le nǹkan bí líle ni tẹ́ bá rí wọ́n fẹ́ cause violence náà òkúta ló máa ṣà ló máa sọ wọ́n lókúta ẹ̀sọ́ tó bá fẹ́ pààyàn náà ẹ̀sọ́ wọ́n lókúta anything òkúta ni because ẹ̀sìn yẹn orí òkúta gangan ló dúró lé lórí ẹ̀sìn òkúta ni ẹ̀sìn apààyàn ni ẹwà wọ́n jẹ́ ẹ̀rá àwọn pípú yìí kíní ó ya wèrè gan rí òkúta tí wọ́n ń kiss bóyá ẹ̀ rí fún ara yín ẹ̀jẹ̀ tó ń sọ wípé òkúta yẹn àlùjànnà náà ló ti jábọ́ òkè òkúta Olúmọ ńkọ́ o ibo nìyẹn ti jábọ́ àpáta Olúmọ ibo ló ti jábọ́ ibo yẹ jókòó kẹ́ ronú náà wọ́n mú nǹkan kan kọ ìtàn onítàn ìtàn lu onílùú wọn gbé wá àwọn torí ẹ̀ lọ́n ṣe fẹ́ change orúkọ yín wọ́n fẹ́ change history yín wọ́n mọ̀ pé tẹ́ bá ń jẹ́ orúkọ ìran yín ẹ máa béèrè question pé kí ló ń ṣẹlẹ̀ orúkọ ọ̀ràn mi ò sínú ìwé yìí náà lọ́n ṣe fẹ́ change orúkọ yín sí Muhammadu kan change orúkọ yín sí Abdul-Jalid kan change orúkọ yín sí orúkọ burúkú àwọn tó sódà ẹ lè máa wé pé òkè inú Quran yẹn lẹ ti wá lóòótọ́ Saudi lẹ ti wá lóòótọ́ irọ́ ni náà èèyàn kan máa jẹ́ ṣúkúrá inú à máa dùn kí ni ìtumọ̀ ṣúkúrá thank you ṣúkúrán thank you so kéyìn kan máa pè ní thank you gba àwọn orúkọ òṣì irú ẹni tó dúró yìí sìn ó lè jẹ́ pé ajára ló ń jẹ́ bó ṣe wà yìí sìn òkúta ó ga ọlọ́run á la àwọn ipò yìí o láfikẹ́ lè máa rí torí àìsàn pé ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa ṣí àwọn program wa kó máa dé ọ̀dọ̀ àwọn ipò yìí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí béèrè question brain ni wọ́n á máa ṣí díẹ̀díẹ̀ ẹ̀gbọ́n ọmọ ṣe kàn bí irú àwọn èèyàn yẹn ẹ gọ̀ because tó bá pé ẹ ò gọ̀ ni ọ̀hún tó bá nígbà tí èèyàn kàn ka nonsense yín létí tẹ̀tẹ̀ ń ṣe ámì ó túmọ̀ sí pé ẹ ò gbọ́n nìyẹn náà ìjọ tẹ bá mọ ìtumọ̀ ẹ̀ báyìí lè máa wò pé àṣẹ nǹkan tẹ̀ ń sọ leléyìí tán leléyìí náà kò kàn mí náà kí wàá ló ṣe bá mi wí so ẹni tó bá Quran kò sí nǹkan kan nú ẹ̀ empty book ni nǹkan tó wà ń bẹ̀ kò kọjá violence ẹ pa wọ́n ẹ jà wọ́n lógun ẹ jà wọ́n lólè ẹ gbẹ̀mí wọn ẹ bá wọn sùn ẹ lù wọ́n àti àwọn ọ̀tàn ó lọ bí ó kúrò bí ẹ bá ti rí wọn máa wọná ó tán àwọn ọ̀tàn tó wà ń bẹ̀ nìyẹn kò kí ń ṣe pé Ọlọ́run ò sọ àwọn ọ̀rọ̀ yẹn. mo rá àwọn ọmọdé kan tán wà nílé kéwú